ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè Yorùbá. Kí Olúwa kó bùkún yín, kó bùkún mi, kó bùkún gbogbo etí tó lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi tá tún máa padà gbọ́ mi síwájú sí i. Àṣebà Olódùmarè tó dá wa tó mọ̀ wá tí sì ń ṣaláàbò lórí wa. Mo wá kẹ́yìn àlè ulama warasatul anbiyahi. Ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheikh àfá akọ́mọ̀ńkéwà àfá akọ́mọlédè pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín o, mo ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mo kí gbogbo ẹ̀yin rẹ́fẹ̀rẹ̀ndì bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù sẹ́ráfù, methodist. Mo kí gbogbo yín o wípé àlàáfíà Ọlọ́run yóò máa ṣe kíni, yóò máa dé bá gbogbo yín o àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn dábáláyé ẹ̀sìn tí gbogbo wa dáyé bá. Mo kí yín o, mo ní ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ ní ṣe ewé já, ẹ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí pọnmọ́tọ́mọ èyí fi jábọ́. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ èyí fi ṣìṣe. Ẹ̀yin abiyamọ tí gbárùkù tọmọ tí lé ayé ọmọ tí fi tò tí fi gún gẹ́gẹ́. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́, ọ̀kan nù. Ẹ fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri. Ẹ fi ṣàwa ọmọ Yorùbá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀. Tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Mo ṣèbà ẹ̀yin ìyá mi o. Mo ṣèbà yín o. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà. Ṣègbènìbí àti àkún. Aláṣọ àlàfófó gbò. Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn. Adéyẹyè Ògúnwùsì. Ọ̀jájá kejì. Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Mo fọ̀nìrìṣà kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Mo wá fàwọn méjèèjì kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà pẹ̀lú kú iṣẹ́ ọpọlọ. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún ìran Yorùbá. Mo kí yín o. Mo wá kádìsá ọmọ Adéyẹmọ. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò. Bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. À ń lé bọ̀ lẹ́yìn. Jagunlabi lára iwájú. Ẹni ẹ̀ ń tì sínú ìgbẹ́ tí ń tira rẹ̀ sójú ọ̀nà. Àdìsá ọmọ aládìíkún. Ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé. Adé orí aládìíkún la gbà fáláàfin. Ìwọ tó bá rú lójú. Bó bá pàdé Aláàfin lọ́nà ó lè béèrè lọ́wọ́ kábíyèsí pé ṣé lóòótọ́ ẹ̀ ládé. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi wípé a kú dédé àsìkò yìí o. A sì kú múra ọdún iléyá tọ́kànlẹ̀kùn wa yìí. Ọlọ́run Olódùmarè á jẹ́ kó bá wa láyé, á jẹ́ kó bá wa láàyè tó wù wá. Ẹ má bínú, mo fẹ́ sin ni. Tágbọ̀n ìbá sin ọjọ́ ikú rẹ̀ yẹ. Àmọ́ ti 6
bóyá ó lè padà wá. Kí ló gbé mi wá òde lónìí? Mo ti sọ wípé mi ò fẹ́ máa sọ nǹkan kan lórí àwọn ọ̀rọ̀ tí Dúpẹ́ Onídìrí àbí àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n bá sọ mọ́, torí pé mo ti rí wọn gẹ́gẹ́ bí aláìní kan ṣe. Mo ti rí wọn gẹ́gẹ́ bí ọmọ òòjọ́ tí kú lọ́jọ́ súná. Mo ti rí wọn gẹ́gẹ́ bí àgbébọ̀ adìẹ. Mo ti rí wọn gẹ́gẹ́ bí awó tí ò ní nǹkan kan tó fẹ́ dà fólówó ẹ̀. Mo rí wọn gẹ́gẹ́ bí ọ̀bọ tí ò ṣe ń tọ́bọ fi ṣẹ̀san oore ju pé kó ya olówó rẹ̀ láṣọ lọ, bí mo ṣe rí wọn nu. Àmọ́ ìyẹn àgbà náà lẹ́bọ̀ lẹ́ni wípé ọmọ tó ń na bàbá tó ń nà ya rẹ̀ lójú ẹ̀ tó sì kúrò ńbẹ̀ tí ò ṣe nǹkan kan, irú ọmọ bẹ́ẹ̀ wọ́n na òun náà lójú àwọn ọmọ rẹ̀, táwọn ọmọ rẹ̀ náà ó sì fi ilẹ̀ bẹ́ẹ̀. Wọ́n sọ̀kè sórí òrùlé bàbá rẹ̀, ó ní òsè ń tọ́kàn ọ́, kò ṣe wá ní kàn ọ́ tó o bá jọmọ ọkọ tòótọ́, àfi kọ́ kàn ọ́, àfi kọ́ jà fitafita ń bẹ̀. Ìdínú tí mo fi fẹ́ fa àwọn èsì sí àwọn ọ̀rọ̀ kan tó jà rìnrìn lórí ayélujára tí àwọn ikọ̀ Dúpẹ́ Onídìrí pàápàá jùlọ olórí kò lọ títí tí wọ́n fi ń tàbùkù olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè. Àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní pé ẹnu oníkàn láti gbọ́ pọ̀n. Kí ló ń pè ní ikàn? Ikàn là ń pè ní carrot. Bí èèyàn bá mú kárọ̀tì sẹ́nu tí ń jẹ kárọ̀tì ẹgbẹ́ yóò dún kàn kàn ń làwọn Yorùbá fi ní ẹnu oníkàn, ẹnu oníkàn láti gbọ́ pọ̀n. Nǹkan sọ tí ń sì máa fèsì sí, mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ó gbọ́ díẹ̀ ń bẹ̀. Tẹ́ bá ti wá gbọ́ èsì tí màá fọ̀ kì í ṣèṣì tó pọ̀ jù, torí ní fẹ́ gbà ní làkókò lórí asán. Mo kàn fẹ́ tẹ́ ẹ bá ní adákẹ́ ká má sọ̀rọ̀ sí gbogbo nǹkan bá sọ bí ìgbà tẹ́ à ń encourage wọn ni. Ẹja dáta sọ̀rọ̀ fásọ̀rọ̀ ká dáta sàràn fásàràn. Ẹjẹ́ aṣọ fọ́ máa lè pé tá a bá ní aka irú inú ẹrú ọ bàjẹ́. Bàbá ní adákẹ́ ká má sọ̀rọ̀, tàbá ní a fi wèrè lẹ̀ kó sòkú ìyá ẹ̀ bó bá ṣe wù ú, ó lè sún jẹ, ó bá sì sòkú ìyá ẹ̀ ọ̀hún rẹ̀ ò ní jẹ́ agbádùn gbogbo àdúgbò. Ìdínú táwa ò fi ní dákẹ́ ká fọwọ́ lẹ́rán ká máa wò wọ́n, ká máa sọ̀kò sórí àpèrè baba ńlá tíá, kí a máa sọ òkú ọ̀rọ̀ sáwọn bàbá táwa ń wò níwájú. Torí náà ńkọ́ ẹ máa bá ń ká lọ kí n sì máa play nǹkan náà. Ẹ wò ó, ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan bí ó ṣe máa lọ ní sẹrẹrẹrẹ wẹrẹrẹrẹ. Àbúrò ní ṣe ní tilétilé, ẹ kú ohun mọ̀, Mo ń bọ̀ o. Akúrìn àjò yìí o, a ní kú sọ́nà bí èsì láṣẹ Olódùmarè. Mo kí gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá mi nínú ilé agodo. A kú ojúmọ́ o, a kú ọ̀sẹ̀ tuntun o, a dẹ̀ kú ayọ̀ àti ìdùnnú. Orílẹ̀-èdè wa kò ní sú gbogbo wa, kò ní rẹ̀ wá. Ìrìn àjò tá a jọ ń rìn lágbára Ọlọ́run ọba ẹnì kọ̀ọ̀kan nínú wa ò ní kú sọ́nà bí èsì. Òkè òkè lẹ mú ru sí o, òkè òkè la ó máa lọ. Aburú ò ní ṣe wá, ojú ò ní tì wá. Gbogbo ìlàkàkà wa kò ní já sásán. Ọlọ́run ọba ẹlẹ́san á san wá lẹ́san tó dáa. Ó di dandan kó tiẹ̀ san yín lẹ́san. Ìdùmarè á tún gbogbo wa ṣe lágbára Ọlọ́run ọba. Torí ènìyàn kì í wà kó má kù síbì kan. Alágbára Ọlọ́run gbogbo ibi tá a kù sí, Ọlọ́run á bá wa ṣe. Á rọ̀ wá lọ́wọ́, á tì wá lẹ́yìn. Ojú òní ti gbogbo wa. Mo kí gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá mi ẹ kú àìsàn. Yóò dára fún gbogbo yín o láṣẹ Ìdùmarè. Mo kí gbogbo àwọn ọmọ aládé o. Mo kí wa káàkiri gbogbo orílẹ̀-èdè gbogbo ibi tí ẹnì kọ̀ọ̀kan wá wà. Mo kí wa kú ojúmọ́, mo kí wa káàárọ̀ káàsán, mo kí wa káalẹ́. Mo kí gbogbo wa pé a kú ọ̀sẹ̀ tuntun o. A kú ọjọ́ ajé o. Ajé á fi ilé wa ṣe bùgbé.
ajé á tó wa lẹ́nu, ajé nígbà tá a bá jẹ ajé tán ajé á tún ṣẹ́kù sílé wa o. Ajé ò ní dágbére fẹ́nì kankan wa. A kú ọ̀sẹ̀ tuntun yìí. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá wa tẹ́ wà lórí agbágbé. Ẹ kú iṣẹ́ ìran o, ẹ kú iṣẹ́ ayé wa. Ẹ kú ìfẹ́ orílẹ̀-èdè wa, kò ní sú gbogbo wa, kò ní rẹ̀ wá. A kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí comment section. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀bẹ̀ o, ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ náà ni pé afẹ́kẹ́ bá wa share ètò nítorí Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà lórí comment section bá wa share ètò yìí. Bẹ́ẹ̀ ṣe ń bá wa share yẹn, ẹ máa bá wa tẹ love, ẹ máa bá wa tẹ like. Bẹ́ẹ̀ ṣe ń bá wa tẹ love, ẹ ń bá wa tẹ like yẹn. Ire àti ayọ̀ lẹ̀ ń kó wọlé yẹn o. Ìdùnnú àtoríire ló ń wọlé wá bá yín ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí. Ẹ bá wa pín, ẹ bá wa máa tẹ love tó wà ní ọwọ́ òsì yẹn. Ẹ má dáwọ́ dúró rárá. Jẹ́ ká jọ máa ro bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run á ṣàánú wa. Ojú òní ti gbogbo wa. Ìrìn àjò tá a jọ bẹ̀rẹ̀ yìí gbogbo wa pátápátá. Nǹkan kan ò ní ṣẹ̀mí ẹnikẹ́ni wa. A jọ máa débi ìfọ̀kànbalẹ̀ wa yìí náà ni. Torí a ti jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí a lè padà sẹ́yìn mọ́. Ìkóríta tá a ti ẹ̀jọ́ dé yìí ó ti lápẹẹrẹ. Ẹ̀yin náà ẹ wọ̀ tún kẹ́ ẹ wò sí. Abẹ́ ẹ bá wò gbòòrò lọ. Ẹ̀yin gan ẹ mọ̀ wípé iṣẹ́ òmìnira ó ti kọjá yẹ̀yẹ́. Iṣẹ́ òmìnira ó ti kọjá ohun tá a pè é. Iṣẹ́ òmìnira ó ti kọjá bá a ṣe rò ó. Ó ti jù bẹ́ẹ̀ báyìí. Torí ẹ̀ mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá wa. Ẹ jọ̀wọ́ ẹ máa bá wa tẹ love, ẹ máa bá wa tẹ like. Mo kí gbogbo wa dára fún ọjọ́ òní tiwa o. A ò ní pasán wa àníra sán. A ní kúnlẹ̀ sébùté òfo. Ọkàn wa balẹ̀ lágbára Ọlọ́run ọba. Mo kí gbogbo ọmọ aládé káàkiri gbogbo ibi tí ẹnì kọ̀ọ̀kan wá wà o. Mo kí wa pé àkúdédé àkókò yìí ẹ bá wa máa tẹ love yẹn kẹ́ máa bá wa tẹ like. Sọ̀ǹtọ̀ sọ orí ẹ burú ni. Mo fẹ́ bẹ̀ yín nìyẹn pé kẹ́ ẹ bá mi ṣe. Mo dẹ̀ lérò pé ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin olólùfẹ́ òmìnira mo lérò pé ẹ ti ń ṣe yóò dára fún yín. Ẹ bá wa share ètò yìí, ẹ máa bá wa tẹ love, ẹ máa bá wa tẹ like, ẹ máa respond ẹ máa bá wa tẹ àjọbẹ́ ṣe wà lórí agbágbé yẹn. Ẹ̀yin náà máa send message sí wa. Eléyìí ló máa fún wa ní orí ọ̀fẹ́ wípé àwọn èèyàn wa tá a jọ wà níbí àjọ ń bára wa sọ̀rọ̀ ní one-on-one. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀yìn ó máa dàbí ìgbà tó jẹ́ pé àjọ ń ríra wa ní one-on-one ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá. Ọwọ́ tẹ́ wá fi ń tẹ love yẹn, tẹ́ fi ń tẹ like, tẹ́ fi ń share ètò yìí. Ẹ ní fọwọ́ yẹn gbọ́mọ sí o. Aburú ò ní kan ọwọ́ yẹn. Gbogbo ìgbà táyé bá ń jẹ ayé, ọwọ́ yín ò ní wọnú ibi lọ. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo ìgbà táyé bá ń jẹ ayé, lágbára Ọlọ́run ọba, ire ayọ̀ àti ìdùnnú òun lọ́wọ́ yín yà máa dì mú. Arábìnrin ìwé ń tọ́ fẹ́ rí àbí ẹ gbé ọ ṣépè ní. Ọwọ́ yín ò ní mọ sáré ọmọ. Wọ́n fàṣìkò wá ṣòfò mọ̀nàkà yìí. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín o. Ẹrù tí abiyamọ kì í tú, wọn ò ní gbé ká yín mọ́lé láṣẹ tètè. Àmì mọ sàmì èèyàn gbogbo ọmọ Yorùbá àtúntọ́ ẹrù tábí tí wọ́n tábí àmì èyí tú wọn ní gbé wá ká gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyè Sunday àti Sam Adéyẹmọ ẹ̀yin olólùfẹ́ olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akíntóyè ẹrù tí abiyamọ kì í tú wọn ní gbé wá ká yín mọ́lé o àlùbáríkà àwọn tó lódùmarè kò lè ayé lọ́wọ́. tí wọ́n bá wà ń rìnrìn àjò yìí tí wọ́n ń gbé ohùn ságbègbè káàkiri gbogbo orí ìkànnì a kí yín wípé ẹ kú iṣẹ́ ìfẹ́ ẹ kú ìfẹ́ orílẹ̀-èdè o ẹ kú orí ọ̀fẹ́. Mo kí gbogbo wa wípé a kú ìfẹ́ ìlú o a kú ìfẹ́ ayé wa yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Èmi ò tiẹ̀ mọ̀ pé Dúpẹ́ Onídìrí nìkan kọ́ ló ní mental disorder wọ́n suffer from psychiatric disorder wọ́n pọ̀ o kò sì ní rẹ̀ yín láṣẹ tèmi. Ọgbọ́n Ọlọ́run ìmọ̀ Ọlọ́run òye Ọlọ́run kò wá ní dágbére fún yín. Wọ́n ní níre báyìí la máa ń sọ̀rọ̀ àtàrẹ níre lọ̀rọ̀ yín máa já sí tilétilé tọmọtọmọ nǹkan kò ní ṣẹ̀mí yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin kọ̀ǹtẹ́ dúró fún ìrìn àjò òmìnira. A dúpẹ́ lórí gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá tẹ́ ń fọlọ́ntì ara yín. A dúpẹ́ lórí gbogbo ẹ̀yin tó hùn láti wá pẹ̀lú wa lórí ètò yìí láti wá máa gbé ohùn sáfẹ́fẹ́. A dúpẹ́ pé ẹ ń fi àkókò yín sílẹ̀ pàápàá gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbìyànjú láàrin wa ní bíbá kí ẹ̀yin náà ọmọ ọkọ nìyín. Eléyìí fi hàn wípé ilẹ̀ Yorùbá a ti dẹni àrà torí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá a wà nílùú Nàìjíríà a máa ronú tá a wà sí Nàìjíríà mọ́ báyìí o. Wọ́n rí pé nígbà tí ìrìn àjò yìí ti débi tó dé yìí ní ìsìn
gbogbo àwọn ọmọ aládé àti wá gbà báyìí àti wá mọ̀ báyìí a ní ọ̀nà míì lẹ́yìn wípé lẹ́yìn ọlọ́run ọba ìran wa làkọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìfẹ́ tọ́lọ́run dá padà sáàrin wa fún ìbálò tá a fi ẹ̀gbín bára wa lò pẹ̀lú ọkàn ìfẹ́ torí tí ò bá sí ìfẹ́ ń bẹ èmi ò ní lè tọlọréètì yín ẹ̀yin náà ò ní lè tọlọréètì mi ṣùgbọ́n torí pé a ti jọ nífẹ̀ẹ́ ara wa a ti gbà pọ̀ mọ́ ìyá ni wá a ti gbà pọ̀ mọ́ bàbá ni wá torí díẹ̀ la ṣe lè tọlọréètì ara wa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá ìfẹ́ yẹn padà iná ìfẹ́ yẹn tó wá ń jó kò wá ní kú láéláé a kí ọlọ́run olódùmarè a kí ọlọ́run àwọn baba ńlá wa a kí olódùmarè a kí arúgbó ọjọ́ sórí obìnrin dàrú ni tí ò lè sọ tó fẹ́ sọ ni ọba tí ò ṣe é pa ọba tí kò wá sọ fún ara àrùn ọpọlọ tán ní náà nìyẹn o. ẹnìkan ṣoṣo tó ti ń bẹ kí ayé tó máa bẹ ọlọ́run tó ń bẹ lọ́wọ́lọ́wọ́ a gbé yín ga o bàbá ẹ ṣé ó ní oyin olúwa lógo jehova o ráwọn ọ̀dẹ̀ ọba tó pa wá mọ́ nínú ewu ayé àyìn ọlọ́run lógo jehova o ọba tó pa wá mọ́ nínú ewu ìgbà gbogbo àyìn ọlọ́run lógo ọlọ́run tó ń pa ìran ọmọládé mọ́ káàkiri gbogbo bí tí ẹnì kọ̀ọ̀kan wá wà ọlọ́run tí ò jẹ́ káburú ṣẹnikẹ́ni wa yin ọlọ́run lógo adá gbogbo ọpẹ́ àti ìyìn padà fún olódùmarè fún oore tó ṣe fún àwọn ọmọládé fún àánú ẹ̀ lórí wa fún ìfẹ́ ẹ̀ lórí ayé wa fún ìwà láàyè ẹ̀ nínú ayé wa tí ò jẹ́ kójú ó tì wá tí ò já ojú ti tì yín o tí ò jẹ́ kí wọ́n sọ pé ṣèbí màmá wọn sọ pé òun lè ṣe é ni ṣèbí òun ló ṣe tí ò rí ṣe yẹn a dúpẹ́ wípé èrò tọ́ta rò ó padà jáde wọn lórí gbogbo ọjà tí wọ́n gbé kalẹ̀ ọjà wọn máa padà dùbù gbogbo ọgbọ́n tọrọ pa wọn ní ọgbọ́n yẹn padà da sánmọ́ wọn lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òmìnira a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ tó ń gbé inú màmá wa mo dúpẹ́ onítìrí a dúpẹ́ nítorí pé ọlọ́run òtítọ́ ni màmá wa ń sìn ṣé ẹ ti wá rí wípé ọ̀rọ̀ náà ti wá yé gbogbo wa báyìí gbogbo wa pátápátá la lè sọ fúnra wa ní ìsìn wípé ta ló ń ṣiṣẹ́ fólóṣèlú. àbí. wọ́n ní màmá wa ń ṣiṣẹ́ fólóṣèlú níjọ́sí gbogbo wọn jáde kété tí wọ́n rí wípé màmá wa jáde wọ́n ṣetán láti gba ìran ọmọládé lẹ̀ tó rí pé lóòtítọ́ lẹni yìí ṣetán torí pé gbogbo ẹni tó bá ti jáde tẹ́lẹ̀ tó bá ti lóun fẹ́ gba ìran ọmọládé sílẹ̀ wọ́n máa ń pa wọ́n ni. àwọn ọmọ aládé náà máa ń fún lówó tó jẹ́ ọmọ àlè akótilétà láàrin wa àwọn náà máa ń fún lówó wípé kó lọ pa àwọn tó fẹ́ gbà wọ́n lẹ̀ ṣùgbọ́n wọ́n wá rí i pé lọ́tẹ̀ yìí ó ti bomi rín mọ́ wọn lọ́wọ́ ọ̀nà tó máa ń gbà ṣe àmọ́ pọ́pọ́lọ wọn dàrú débi pé ọ̀nà kan ṣoṣo tọ́mọ̀ náà ni wípé kí wọ́n pa èèyàn àwọn ò ní ọgbọ́n kankan kò sí ọpọlọ kankan ju pé káwọn pààyàn lọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé àkókò yìí kò ṣiṣẹ́ lákòókò yìí o gbogbo ọgbọ́n tó wù kán gbà gbogbo ọ̀nà tó wù kán gbà àkókò yìí kò ṣiṣẹ́ rárá torí ẹ̀ lọ ṣe rí wípé nǹkan tó máa ń ṣe tẹ́lẹ̀ the same style tó máa ń lò náà ni pé ìwọ tó o bá ti jáde tó o bá ti lè sọ wípé o fẹ́ gba ìran ẹ lẹ̀ wọ́n á rí dájú wípé àwọn yanjú ẹni yẹn ṣùgbọ́n lákòókò yìí màmá tiwa ò ṣeé fa ìyá yóò ṣeé kàn lóògùn o. àmọ́ ìyá yín sá pamọ́ ọkọ ni wọ́n padà pàyà yín gbẹ̀yìn. ọlọ́run ti ṣíwájú wọn kí wọ́n tó rò rárá Èdùmàrè ti ṣíwájú wọn kábíyèsí rẹ Ọlọ́run kọ́ńtì ẹ̀ tó gbégbèsè ọlọ́run ti ṣíwájú wọn kábíyèsí rẹ Ọlọ́run ìyẹn ni wípé ẹni tí ọlọ́run gbé dìde lákòókò yìí ọlọ́run wípé iṣẹ́ táwọn ẹni ìkà àtàwọn ẹni ibi yìí máa ń ṣe ni wípé káwọn parú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ọlọ́run ti jù wọ́n lọ ọlọ́run ti lọ síwájú wọn ó ti prepare màmá wa ó ti tún màmá wa ṣe ó sì ti fi ọgbọ́n ọlọ́run fúnra rẹ̀ ó ti mú ọgbọ́n ẹ̀ ó ti fi fún màmá wa ṣé ẹ mọ̀ pé bíbélì sọ wípé ó ní ọlọ́run mọ àwọn tiẹ̀ ó ní èmi mọ àwọn àgùntàn mi ó ní àwọn àgùntàn mi sì mọ̀ mí pẹ̀lú ó ní wọ́n sì dá ohùn mi mọ̀ ohùn ọlọ́run yé màmá wa dájú ni ohùn ọlọ́run àti ọ̀nà tọ́lọ́run fẹ́ gbà ó yé màmá wa mo dúpọ̀ onítìrí dájúdájú torí wípé àwọn tí wọ́n pa níjọ́sí yẹn gbogbo àwọn tọ́lọ́run ti gbé dìde fún ìran ọmọ aládé láti gba ìran ọmọ aládé lẹ̀ ikú náà fi máa ń bẹ̀ wọ́n wò ṣùgbọ́n lákòókò yìí
tí wọn ò lérò. Sàmọ́sà Ọlọ́run dúdú. gba ohun tó kọjá ọgbọ́n àtòyé wọn lọ. Káre. Ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sóhun tó wọn Ọlọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ni. Èdùmàrè gba ọ̀nà míì jáde. Ó kọjá ṣeréṣeré. Òun ni rábàràbà ṣe bá wọn. Òun lọpọlọ wọn ṣe dàrú. Òun ló ṣe dìtìjú tí wọ́n ṣe wá ń sá kiri. Òun lè ṣe rí tó ṣe ń sọ wípé nígbà tí wọ́n ti sa gbogbo ọgbọ́n tán ní. Pàápàá wọ́n tún gbé àwọn kan dìde. Táwa rò pé abiyamọ ni wọ́n nínú ìrìn àjò yìí. Tó jẹ́ pé tá a bá rí wọn tẹ́lẹ̀ lórí pílátífọ́ọ̀mù káàkiri. Ìṣẹ̀lá máa ń rí wọn gẹ́gẹ́ bí aṣíwájú. Àwọn ibi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ gàgà Ṣùgbọ́n nígbà nìyẹn o. tí ìrìn àjò yìí bẹ̀rẹ̀, la rí wípé èèyàn lásán ni wọ́n. Ṣé ń gbọ́ o? Wọ́n gbé wọn dìde, wọ́n ní kó lọ máa bo èṣù. Kó lọ máa pe orúkọ màmá onítìrí níbẹ̀. Wọ́n láwọn ń lọ sílé Ifẹ̀, àwọn fẹ́ lọ bọ òrìṣà kan ni. Àwọn ọmọ Yorùbá dáwó fún wọn, ṣùgbọ́n yà wá lẹ́nu wípé ńgbà tí wọ́n débẹ̀, ìṣe ni wọ́n débẹ̀, tó lọ bẹ̀rẹ̀ sí ní ṣe oògùn. Oògùn ni wọ́n lọ ń sá o, wọ́n lọ ń perí màmá onítìrí ni. Wọ́n ò lọ́bẹ̀ torí nǹkan tó fẹ́ lọ ṣe, wọ́n ti mọ̀ pé kà làwọn fẹ́ lọ ṣe. Torí wọ́n lẹ́ni tá a bá kọ́ ní búburú tó bá hùwà búburú. Ó ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ ni o. Ìwà búburú ni wọ́n lọ wù. Wọ́n gbéra wọn gbabẹ̀ lọ́wọ́ láwọn fẹ́ lọ ṣètùtù. Ìgbà tó ń débẹ̀ orúkọ màmá onítìrí náà lọ ń dá. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jù wọ́n lọ. Ìkan nínú wọn dé ó tilẹ̀kùn báyìí ó lọ sùn fúnra rẹ̀. Fúnra rẹ̀ ló tilẹ̀kùn yàrá ẹ̀ o. Ọba kú. Ìgbà tí wọ́n dé tí wọ́n padà sí ibùgbé wọn. Ìkan nínú wọn tí Ọlọ́run fi ṣe ètùtù aburú wọn tí wọ́n lọ ṣe. Yóò dìrí ní Mádàrí Kánò. Fúnra rẹ̀ ló tilẹ̀kùn. Inú ilé ẹ̀ lọ tó dẹ̀ lọ sùn. Ó yà gbogbo àwọn tó kù lẹ́nu ní pé nígbà tílẹ̀ máa mọ́ òkú ẹ̀ ni wọ́n bá nínú ilé yẹn. Kábíyèsí Wọ́n lè padà já ilẹ̀kùn wọlé Dúpẹ́ ní Mádàrí Kánò. Ṣùgbọ́n Ọlọ́run ò fún lórí ọ̀fẹ́ láti ṣí ilẹ̀kùn yẹn mọ́. Eléyìí lọ́lọ́run fi ń jẹ́ Ọlọ́run nínú ìrìn àjò. Abẹ́rẹ́ Ọlọ́run. Wọ́n ò tún sinmi o. Ńgbò tún yá wọ́n tún ní iṣẹ́ ní kí gbogbo àwọn lídà wá búra. Wọ́n rò pé àwọn lè gba ọ̀nà ìbúra mọ́ màmá wa ni. Torí wọ́n mọ̀ wípé tí màmá yẹn bá ti búra, bí màmá yẹn bá ṣe ń búra lọ́wọ́ lórí agbágbé, wọ́n ti ní àwọn ohun ibi tí wọ́n fẹ́ máa sà nínú ilé. Tó jẹ́ pé tí màmá yẹn bá ti búra yẹn, tó bá wá di bí ọjọ́ kẹta sọ́jọ́ kẹrin. Ìyá ọkàn kú ni. Tí àwọn bá wá ṣẹlẹ̀ sọ́ta màmá, wọ́n á wá ní torí pé onítìrí olóòótọ́ ni. Ìbúra yẹn ni. Ẹ̀rí pé búra tó bù yẹn ti mú un. Gbogbo wọn bá síta lọ́jọ́ náà lórí Zoom. Wọ́n ní a máa búra ni. Kí màmá wá búra. Wọ́n láwọn ń pe màmá àwọn kó wá búra. Kí ni màmá fẹ́ búra lé lórí? Ṣé towó tó gbà lọ́wọ́ ìran Ọmọládé ni? Àbí ti owó Brazil tó ti gbà lọ́wọ́ wa? Àbí ti lẹ́tà tí wọ́n gbowó lọ́wọ́ wa? Àbí ti júùsì tẹ́ra sínú fíríìjì wọn? Lóòótọ́. Àbí ti owó tẹ́ ẹ kó fún wọn pé kó lọ fi ṣoògùn ni wọ́n fẹ́ búra lé lórí pé àwọn ò dalẹ̀ Yorùbá o? Lóòótọ́. Ẹni ẹlẹ́ni dìde wá, wọ́n láwọn fẹ́ ranlẹ̀ Yorùbá lọ́wọ́. Àwọn fẹ́ irú ìrànlọ́wọ́ tí wọ́n rí ṣe fún Abíọ́lá. Àwọn gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Ẹjọ́ kí ló bá búra dé tí wọn ò bá níwà ìkà? Tí ò bá ń ṣe pé ẹni ibi ni wọ́n, tí ò bá ń ṣe pé wọ́n ní olè, tí ò bá ń ṣe pé ẹni ìkà òun ni wọ́n, tí ò bá ń ṣe pé ẹni tó fẹ́ bà tèèyàn jẹ́ ni. Kí ló wà nínú múfẹ́ǹtì wípé a fẹ́ bọ́ lóko ẹrú? Kí ni ìbúra ní ṣe nínú ìyẹn? Ṣé ẹ mọ̀ wípé ọ̀nà yìí ìdí tí mo ṣe ń gbé wa padà sẹ́yìn? A ò ní padà sẹ́yìn láṣẹ Olódùmarè o. Ẹ padà ẹ̀yìn nìkan gan. Àwàsẹ́yìn báyìí ní tirẹ̀. Yorùbá ní tọmọdé bá ṣubú á wo wájú. Ó ní tágbàlagbà bá ṣubú á wo ẹ̀yìn wò. Mo fẹ́ káwọn Ọmọládé wo ẹ̀yìn káwo ibi tá a ti ń bọ̀. Torí àwọn àṣìṣe kéékèèké kan wà tá a ṣe. Ẹ̀yin náà mọ̀ kẹ́ ẹ ṣàṣìṣe. Ibi tí àwọn warrior ha tí wọ́n ti kó sọ́wọ́ ogun ayé nìyẹn. Òun náà ní wípé gbogbo ẹ̀dákẹ́dá tẹ́ ẹ bá fẹ́ bá rìnrìn àjò. Tó bá ti lóhùn ò trọ́ọ̀sì yín, ẹ̀yin náà ò gbọ́dọ̀ trọ́ọ̀sì ẹ̀. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Ẹ̀yin náà lẹ́mọ̀ gbé bá ń kọ́lé wà. Tá a láàjọ fẹ́ rin ìrìn àjò tó lóò trọ́ọ̀sì mi torí pé ò nígbàgbọ́ nínú mi. Kí ló wá fẹ́ mú mi nígbàgbọ́ nínú ìwọ tí màá fi máa búra fún ẹ? Ibi tí mò ń lọ gangan ni mo dé yìí o. Torí pé tó bá ṣe é ṣe fún ẹ tí ìwọ ò nígbàgbọ́ nínú mi. Ta ni ẹ tẹ̀mí àwa nígbàgbọ́ nínú ẹ? Níwọ̀n ìgbà tó o bá ti nígbàgbọ́ nínú mi, kò yẹ kémi náà nígbàgbọ́ nínú ẹ nìyẹn. Torí wípé nǹkan tó o bá ní ló máa fún ènìyàn. Ìwọ tó o bá ní pọ́blẹ́mù
òun ló ṣe jẹ́ wípé abẹ́ẹ̀ rí bí Dúpẹ́ bí adé o. ó lè gba ènìyàn gbọ́ téèyàn bá lóòótọ́ ènìyàn ìkà pọ̀ láyé ṣùgbọ́n bí ènìyàn ìkà ṣe pọ̀ tó kò sígbà tí ènìyàn ìkà bá jáde wá tá a bá ṣọ́ dáadáa nínú ìsọ̀rọ̀ sí ènìyàn ìkà ẹ máa rí níbẹ̀ torí ẹ rí pé gbogbo ìgbà lọ́jọ́ ayé ẹ̀ irọ́ ló bá dé gẹ́gẹ́ bí Stephen ṣe ń purọ́ Stephen bó ṣe máa ń purọ́ nìyẹn Akíntólè ẹ rí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé ń gbọ́ bàbá wa Professor Banji Akíntóyè Stephen Banji Akíntóyè bàbá ló ń bú yẹn o. bàbá máa sọ fún yín ọ̀tọ̀ ló sọ fún wa pé òun fẹ́ kọ lẹ́tà sí Buhari ń gbò lóun kọ lẹ́tà ó padà sọ fún wa pé lẹ́tà máa lo dídí oṣù mẹ́ta mi ò gbórú èrè ńgbà tó tún yá ó tún dé ó ní ká tún lọ join àwọn kan a tún kóra wa tẹ̀lé a tún lọ join àwọn yẹn nígbà tó tún yá ó tún lóun fẹ́ step aside òun fẹ́ ṣe olórí ìlànà mọ́ òun fẹ́ fa Akin Ọdẹ́dìran àbí wèrè wo ni kejì ẹ̀yẹn náà olórí dúdúró bí ọparun yẹn. ṣé ń gbọ́. Kí lorúkọ ẹjọ́ ẹ̀yin èèyàn mi ràn mí lọ́wọ́ lórí àgbàgbé ó tún fa igbákejì ẹ̀ ọlọ́run bẹ ọrùn eku yẹn ó fa yẹn. Adéníran yóò dára fún yín ó fa Adéníran kalẹ̀ ó níyẹn ló máa ṣe aṣíwájú ìlànà ìyẹn náà rò wípé ó fà wọ́n sílẹ̀ fífà yẹn tó fà yẹn sílẹ̀ àjọ fà á sílẹ̀ torí pé kó lè lọ jókòó kó lọ dúró bíi defend kó lè rojú máa gbà á ni kì í ṣe kó fa Adéníran lẹ̀ torí wípé inú ẹ̀ dùn pé kó ṣaṣíwájú ìlànà ó wò wípé òkè bóyá torí pé òun jẹ́ aṣíwájú ní gbogbo owó òṣègbà ọ̀dọ̀ òun wọlé ìyẹn ló ṣe sọ wípé òun fẹ́ sún sẹ́yìn kí Adéníran jẹ́ aṣíwájú ìlànà Adéníran di aṣíwájú ìlànà bàbá yóò jẹ́ kó ṣe é ó yá ni Adéníran ṣe ọ̀sẹ̀ kan tí Akíntóyè tún ti bẹ̀rẹ̀ sí ní sun ẹkún kiri torí pé ó lè. ọ̀dà ẹ kúkú gbọ́ tán ẹ ní gbọ́ tán kẹ̀ ẹ́ mo lọ́rọ̀ púpọ̀ lórí ẹ̀ tí mo fẹ́ sọ ẹ wo òǹrè ẹ máa gbọ́ lọ. ó lè l'Akíntóyè kò dàgbọ̀ sólógbò ṣé ẹ bàbá ẹ lè fẹ́ ránṣọ́ ológbò tẹ́ ẹ bá fẹ́ ránṣọ́ ológbò bẹ́ẹ̀ bá so ológbò mọ́lẹ̀ ológbò ó máa jà bọ̀dàbùràbù ni nígbà tó rí wípé Adéníran jẹ́ aṣíwájú ó bẹ̀rẹ̀ sí ní ranjú ká ó bẹ̀rẹ̀ sí ní mẹ́kì fóńkọ̀ ó wá rí wípé àwọn èèyàn wá nífẹ̀ẹ́ Adéníran jò òun lọ torí wípé bóòtọ́ bá di ẹja sọ èmi ò ń parọ́ ibi téèyàn ò dẹ̀ sí Ọlọ́run ń bẹ níbẹ̀ Adéníran ní òótọ́ ẹja gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pé ó lọ kó rẹ̀ máwọn ẹni ìkà ó lọ kó rẹ̀ máwọn olórí burúkú ẹ̀dá ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ní tí ewé bá pẹ́ lára ọṣẹ àdọ̀ṣẹ Adéníran nìkan ṣoṣo lẹni tó jáde rí nínú mítìnì báyìí tó sọ fún wa wípé ṣá mọbi tá à ń lọ ṣá bàbá náà pèdè náà lọ́jọ́ náà ní 2000 ní iye 2000 bàbá yẹn ní ṣá mọbi tá à ń lọ nítorí òun rí wípé iṣẹ́ là ń prabuléètì mo fi Ọlọ́run bá búra Adéníran sọ lọ́jọ́ náà níbi. lóòótọ́. ó ní ṣe làwọn ọmọ aládé ń prabuléètì ó nítorí òun náà rí wípé ńgbà tá a sọ̀rọ̀ wọn ń pọkẹ̀ wípé ó yẹ ká ní wọ́n ń pọ̀ sí tí gbogbo owó máa lọ bàbá yẹn pèdè náà ń jọ náà bàbá yẹn ní lóòótọ́ ni ó níyẹn gangan ló kọ́kọ́ jẹ́ kó jẹ́ aṣíwájú nínú gbogbo nǹkan tá à ń ṣe ṣùgbọ́n ṣe ni Akíntóyè tẹ́ ẹ bá wojú Akíntóyè lọ́jọ́. ẹ má mà bínú pé ń kọ́ọ̀tì tí ẹ mọ̀ pé mi ń play rẹ̀ ni ó ní láti máa kọ́ọ̀tì inú ń bí mi àmọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa kí ẹ lè kó lè yé yín dáadáa ẹ máa gbọ́ lọ. tẹ́ ẹ bá wojú Akíntóyè lọ́jọ́ náà iṣẹ́ lójú ẹ̀ déédéé súnkì bíi ṣùṣù bíi ìgbà téèyàn bá fi rọ́bà tó fi ẹ̀lástíìkì fa aṣọ mọ́ra wọn tọ́rọ́ ti mọ̀ wípé ọ̀nà tí Adéníran fẹ́ gbà lọ yẹn ọ̀nà táṣírí òun máa fi tú ni tóun ò fi ní rówó gbà iṣẹ́ lójú ẹ̀ déédéé súnkì wá nínú Zoom lọ́jọ́ náà ìgbà tó máa yá àwọn EOS olórí burúkú ìtọ́pẹ̀rẹ̀ lọ́ọ̀yà ìyẹn ni wọ́n dà pé bàbá ti jókòó jù ní ìmídẹ́lẹ̀ táwọn yẹn rí bójú ẹ̀ súnkì wọn ò mọ nǹkan tó bà bàbá wọn nú jẹ́ àṣé ọ̀rọ̀ tí Adéníran sọ ló mú ìbànújẹ́ bá Akíntóyè wọnú ìbànújẹ́ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó wọ kómà ìbànújẹ́ ibẹ̀ ni
iyọ̀sí ti dìde tó sọ pé Barrister bóyá Janet ká là jẹ́ ń kí sọ bàbá o. lọ sinmi bàbá ti jókòó pẹ́ jù ṣáàdẹ̀ mọ́ pé wọ́n ti dàgbà dókítà wọn dẹ̀ ti ní kọ́ máa pẹ́ kọ́ máa rìn láàsì ṣùgbọ́n bá ṣe ń pariwo pé kí Akíntóyè rìn láàsì ọpọlọ Akíntóyè ò rìn láàsì fólè jíjà o bọ́ọ̀dì ẹ̀ lè máa rìn láàsì o ṣùgbọ́n ọpọlọ Akíntóyè ò ẹ́bà rìn láàsì fólè jíjà o 24/7 lọ́pọlọ Akíntóyè ń ronú olè o 24/7 lọ́pọlọ Akíntóyè ń ro bó ṣe máa da ìrìn àjò Yorùbá rú o 24/7 l'Akíntóyè ń ṣiṣẹ́ fún àwọn Tinubu o bí Akíntóyè ṣe ń fi ọwọ́ ọ̀tún gbowó lọ́wọ́ Tinubu bẹ́ẹ̀ ló ń fi ọwọ́ òsì gba owó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá o nígbà tó máa ṣe pápánbárì ló bá mú overrated má bẹ́ ìyẹn rò pé orin náà kọ́kọ́ ṣe fọwọ́ tẹ̀lé wípé olóyè Sunday Igboho ló ń pè l'overrated. ìyẹn náà ti ní tọwọ́ tiẹ̀ náà torí láti ilẹ̀ náà àwọn náà ò yàtọ̀ sólógbò àtájá gbogbo ẹni tí ń gbèrè èbù làwọn náà ń gbé bó bá jẹ́ èkútélé lẹ́gbẹ́dé wọ́n á gbé bó jẹ́ òkú ajá náà gbélé wọ́n á gbé ẹni tí gbèrè èbù ni wọ́n wà abẹ́lẹ́bù torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tí àwọn èèyàn yìí wá bá ẹ tí wọ́n sọ fún ẹ pé ìrìn àjò tó fẹ́ rìn yìí o ọ̀nà táwọn fẹ́ gbé gbàré tí wọ́n fúnra rẹ̀ ẹ́ dẹ̀ mọ̀ wípé o ti ṣiṣẹ́ fọlọ́ṣèlú rí ṣé kò yẹ kó o fura torá wítọ́ ní ìṣèyàn kan pè mí ó ní ẹ kò mọ̀ tẹ́lẹ̀ ó dà mo gbà bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe ní màá àdírẹ́sì olóyè Sunday Igboho ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. kò mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó dẹ̀ padà mọ̀ wípé ẹ̀tàn ló bá dé nígbà tó padà mọ̀ wípé wọ́n gbé Bello Àjàní Bello ajá Bello wá báwọn ní Kútọ̀nù tí ìyẹn sọ pé kó gbé Yorùbá ṣé bàbá àti alájà ṣé kò yẹ kó fura gbogbo tó tara àwọn obìnrin jáde kò sẹ́ni tí ó dúró sí ọ́n ṣé bẹ̀. ọmọ ọdún méjì ní overrated tí ò fi mọ̀ wípé olóyè Sunday Igboho l'overrated. kí ẹni tó ń pè ní bàbá yẹn kó tó lè wá bá ní Kútọ̀nù tó sọ fún pé kó gbé Yorùbá nation kọ́ ṣé kò yẹ kó fura wípé ejò ti lọ́wọ́ nú. torí wípé ìwọ tó o bá ti fẹ́ rin ìrìn àjò jẹ́ mi pé tí bàtà ti ń sọ lórí ìkànnì ìwọ tó o bá ti wà láyé yìí tó o bá ti rí èèyàn kan ní ìrí wípé kò sí nǹkan tí ó lè gbà lọ́wọ́ ẹ̀ olórí burúkú ni ẹ́. àìmọye nǹkan tẹ́lẹ̀ mi ò lè gbà lọ́wọ́ mi ẹ̀yin ò ní aláfisùn gbèlè tàṣe pé ẹni ò ti ẹni ẹ̀ ti jú. kódà kó jẹ́ ìyá tó bí mi títí tí ìyá mi fi jáde láyé kọ́lọ́mbà ń fọ̀rùn kẹ́ ó mọ̀ mí a ní tó bá ti lóhùn ò ní gbà kò ní gbà ẹ má fi lọ tó bá ti sọ lẹ́ẹ̀kan a ní nǹkan tó bá ti kọ́kọ́ sọ yẹn kò ní kẹ́ dúró lé a ní tẹ́ ẹ bá sọ fún olórí pé kó ṣe báyìí tó bá sọ fún yín pé mi ò ní ṣe ẹ má dára yín láàmú mọ́ nǹkan tí ò ní ṣe nítorí kò ní tún rò torí àwọn kan máa ń pèdè kan wá ní ẹ àwọn ti jú èèyàn kan kò sí nǹkan tí ò lè gbà lọ́wọ́ àwọn láyéláyé àìmọye nǹkan tẹ́yìn ò lè gbà lọ́wọ́ mi o torí ẹlẹ́dàá tèmi ò ní kí n ṣe nǹkan kí n wá nítorí pé mo nífẹ̀ẹ́ ènìyàn kí n wọ́n ṣe ẹlẹ́dàá mi lẹ́nu kí n wá nítorí pé kò sí nǹkan tẹ́niyàn ò lè gbà lọ́wọ́ mi torí pé ó jẹ́ ẹni yìí ó máa jẹ́ ẹni yìí fáwọn ọmọ ẹni hello wàá jẹ́ ẹni yìí fún ìyàwó àtàwọn ọmọ tiẹ̀ torí pé gbogbo ìgbàláyé yìí tí Ọlọ́run bá ní iṣẹ́ tó fẹ́ rán ẹ bí Ọlọ́run ṣe fẹ́ rán ẹ níṣẹ́ àwọn tó súnmọ́ ẹ àwọn náà ni Sátánì máa lò láti fi crush yẹ lójú ọ̀nà ìrìn àjò yẹn ìyẹn ló ṣe láti fura bí Ọlọ́run bá rán àwọn ọkùnrin gan níṣẹ́ nígbà míì bó o bá ṣọ́ra ìyàwó ẹ̀ ló máa bá ṣẹ́ yẹ̀yẹ́ bí Ọlọ́run bá rán ìwọ ìyàwó níṣẹ́ tó o bá ṣọ́ra ọkọ ló máa bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ torí wàá máa sọ wípé o fẹ́ kọ̀rọ̀ sí bàbá yín lẹ́nu wàá náà fẹ́ kọ̀rọ̀ sí baálé lẹ́nu torí pé ọkọ ló lórí aya ibi tẹ́ ẹ ti jọ bẹ̀rẹ̀ ọkọ ló lórí aya iṣẹ́ tọ́lọ́run rán ẹ ò ní lè ṣe torí ẹ̀ ló fi jẹ́ wípé àwọn àṣà pé ẹ lágbájá yìí ẹni yìí ni kò sí nǹkan tí ó lè gbà lọ́wọ́ mi ẹja mú kúrò nínú ìrìn àjò ayé wa torí pé Ọlọ́run ò kì í torí pé òun fẹ́ rán ẹ níṣẹ́ kọ́lọ́run wá sọ pé kó respect ènìyàn ju òun Ọlọ́run lọ ògo tó bá jẹ́ tọ́ Ọlọ́run ẹ má gbé fún ènìyàn ẹ má fi èèyàn ẹ má pọ́n ènìyàn ju Ọlọ́run ọba lọ iṣẹ́ tí Ọlọ́run bá rán ẹ ẹnikẹ́ni tóhùn kó jẹ́ sí ẹ ẹ̀dákẹ́dá tóhùn kẹ́ni yẹn lè jẹ́ sí ẹ tó bá ní kó o má rin ìrìn àjò yẹn ọmọ ìyá tètè kọ́kọ́ lọ rò wípé ṣé tó o bá parí ìrìn àjò ẹ láyé ṣé ẹni tó ní kó o má ṣe yẹn ló máa lọ jí iṣẹ́ ẹ fún ṣé ẹni yẹn ló máa àkáǹtì bó o ṣe lò ìrìn àjò ẹ fún ṣé ẹni yẹn without ẹni yẹn ṣé ò lè ṣe ilé ayé ẹ torí pé bẹ́ẹ̀ mi ṣe wà bẹ́ẹ̀ mi ṣe ronú nìyẹn mo máa ń sọ wípé tí n bá jẹ́ ọ̀rẹ́ sí ènìyàn lónìí
mi ò kí ní lákọ̀ọ́kọ́ rẹ̀ yẹn máa lọ títí bí ìgbésí ayé tèmi ṣe rí nìyẹn torí pé mo mọ̀ wípé Yorùbá ní ogún ọmọdé ò lè ṣeré gbógún ọdún mo mọ̀ wípé tá a bá jọjọ́ rẹ̀ lónìí àkókò kan ń bọ̀ tá a níjọ́ rẹ̀ ṣùgbọ́n èèyàn sọ pé ká jọ́ta torí wípé every step nínú ìrìn àjò ayé lóníkálukú máa step up tí n bá dẹ̀ ti step up ìwọ tó o bá ti step up pẹ̀lú mi mo jù ẹ́ lẹ̀ nìyẹn àdégọ́mà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ mi ṣe rí ìrìn àjò ayé mi torí ẹ̀ bàbá tó bí mi kọ́ mi wípé tó o bá ń bá èèyàn ṣe máa fi ààyè ìjà sílẹ̀. Bàbá ẹnìkan kọ́ ló kọ ìwé mímọ́ gan náà sọ fún wa. Bàbá mi ní tó o bá ń bá èèyàn ṣe fi ààyè ìjà sílẹ̀ torí pé ènìyàn lènìyàn máa jẹ́ torí ọjọ́ tí ìjà bá dé wàá lè jà á ṣùgbọ́n tó o bá lọ bá èèyàn ṣe tó o fi ààyè ìjà sílẹ̀ tó jẹ́ gbogbo ayé ẹ̀ ló ń gbé lọ́wọ́ ènìyàn àwọn èèyàn máa rún ayé ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ o dẹ̀ nílè rí nǹkan kan ṣe sí. Nígbà tí overrated tí bàbá olè yẹn tó wá bá ní Kútọ́nù tó sọ pé tí wọn bá fílẹ̀ òun ò ní kúrò bẹ̀ gbogbo ọmọ aládé lóró nígbà náà pé bàbá rere bàbá tí ò dúró tí ọmọ tó bí bàbá tí ò tọ́jú ọmọ tó wá fẹ́ tọ́jú ọmọ lọ́mọ ẹ̀ tí rí pé lórí irọ́ bàbá tó fi ọmọ 4 sílẹ̀ sí ìlú Amẹ́ríkà tó dà wọ́n lẹ̀ láì sanwó ilé tó tún mú joint account òun àtìyàwó tó withdraw gbogbo owó ọbẹ̀ tó wó kù 46 cents torí mi ò ní rántí mo ń rántí story yẹn báyìí mi ò lè gbàgbé láíláí tí ìyàwó ẹ̀ wá sọ lórí agbágbé lọ́dọ̀ ṣó yẹ kó yàwó ẹ̀ ó ní 46 cents ni Akíntóyè fi sílẹ̀ fún òun àtọmọ 4 Akíntóyè kó gbogbo owó ìyàwó ẹ̀ ó tún jàjẹ́ ìbọn pé kò ṣẹ̀ṣẹ̀ máa jalè torí ẹ̀ ń sílẹ̀ nìkan bá wá sọ wípé àgbàlagbà ló ń dà láàmú rárá o kí Akíntóyè tó dé stage tó dé yìí ló ti ń ja olè o ìyàwó tó bímọ fún sọ pé ó ja òun ní olè o èmi ò dẹ̀ rò pé èèyàn máa ń dàgbà ṣe wèrè àti kékeré ni wèrè ti máa wà lára èèyàn kó tó dàgbà wá di international wèrè tó fi wá di àgbà yahoo o ó ja ìyàwó tó bímọ tọ́jọ́ bímọ bí ìyàwó ẹ̀ ní bí ìyáálé ẹ̀ ní àwọn náà jọ mọ̀ ó ṣàjà lólè ó ja ìyá yẹn ní olè ó kó gbogbo owó tó wà ní joint account wọn Akíntóyè wọn ló fọ́ọ̀mù ẹgbẹ́ ní New Jersey mi ò lè gbàgbé story náà wọn ló fọ́ọ̀mù ẹgbẹ́ ń gbò yá àwọn ẹgbẹ́ yẹn láwọn fẹ́ rán lọ sí ilẹ̀ Yorùbá pé kó máa lọlé kó lè lọ ṣe aṣojú àwọn lọ́hùn wọn nígbà t'Akíntóyè máa kúrò ní Amẹ́ríkà ṣé àmọ́ pé kò ní ṣẹ́ńbí náà tẹ́lẹ̀ taxi driver náà ló ń wà wọn ní kò dẹ̀ máa lọ ìyàwó lòun sọ fún pé kí ló fẹ́ lọ ṣe ó ṣàṣọ pé òun fẹ́ lọ jẹ́ mọ́ pálápá má ṣiṣẹ́ ní olè ló máa ń jà ìgbà tó máa lọ ìyàwó ló kó gbogbo owó tó wà nínú àkáǹtì àwọn ó ló fi 46 cents lẹ̀ 46 cents yẹn kò tó ìlàjì dọ́là o ká sọ pé $1 kéèyàn pín sí méjì ṣé àmọ́ pé 50 cents nìyẹn Akíntóyè fi 46 cents lẹ̀ fún ìyàwó àtọmọ 4 Akíntóyè dẹ̀ gba Nàìjíríà lọ ìyàwó ẹ̀ ní nígbà tó dé Nàìjíríà ìgbà tí kò ìyàwó ti rò kó sanwó ilé kó tó lọ gbogbo owó pátápátá ni Akíntóyè jí lọ ìgbà tí ìyàwó rí pé ìyàwó gan mọ̀ pé kò sanwó ilé ọ̀ǹtìgbà táwọn onílé dé tọ́lẹ̀ sanwó ilé níyàwó wò pé bóyá torí pé travel ni ò ṣe sanwó ìyàwó nígbà tóun máa dénú àkáǹtì lòún rí wípé Akíntóyè ti pọ́n gbogbo owó lọ 46 cents ló wà ńbẹ̀ ọmọbìnrin yẹn lòun sun màmá yẹn wọ́n láwọn sun inú mọ́tò fódìdí oṣù 4 ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí síbẹ̀ ń jọ́nà ẹ lọ padà lọ wò ó tí wèrè yẹn ò bá ti gbé kúrò lórí show torí níṣẹ́ ó ti dán ọmọ wọn padà torí olórí burúkú yẹn náà ajá ẹ ti padà lọ ń kó èébì ẹ̀ jẹ ó ṣeé ṣe kó ti lọ gbé show yẹn wálẹ̀ ṣùgbọ́n àwa táwa ti fetí wa gbọ́ tí mẹ́mórì wa ò dẹ̀ sọnù ó wà lórí wa dọ̀la ìyá yẹn nígbà tóun máa dénú àkáǹtì 46 cents lòun bá bẹ̀ òun ò wá rówó ilé san ìgbà tó di oṣù kejì tóun ò rówó ilé san òun lọ kóòtù àwọn tí kóòtù sọ pé ṣọ́ra wá ní kó máa gbélé onílé lọ́fẹ̀ẹ́ ni ìyá yẹn lóun láti kó ọmọ 4 òun fi wọ́n há sọ́dọ̀ àwọn family friends ìyá yẹn lóun gbé nínú mọ́tò nínú òtútù nílùú New Jersey l'Amẹ́ríkà bí fódìdí 4 months lòun fi ń sunú mọ́tò kóun tó ṣiṣẹ́ kóun tó lè rí owó tóun fi gbalé kóun tó wá ṣẹ̀ṣẹ̀ lọ máa ṣa àwọn ọmọ òun Akíntóyè tó wà láyé tó wà láàyè táwọn ọmọ ẹ̀ di lost and found
ọmọdé ni bóyá àwọn àgbàlagbà lè mọ̀ èmi ò tí ì réyàn tó bọ́ta rí kó lóun jẹ́ ṣokotí ìyẹn bọ́ta ọlọ́pọlọ jíjò ó láwọn ọmọ onítìrí pé òun òun ní báwọn ọmọ onítìrí kó ìbọn wọlé wọ́n kó maṣínárì wọlé wọ́n wá lọ fèsì ìlú Ìbàdàn ṣebí tó bá tiẹ̀ ní wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá Àbújá ló yẹ kán lọ ṣokotí ayé ẹ má bàjẹ́ o ṣó o bímọ ṣàtòrò yẹ káwọn ọmọ ẹ sọ fún ẹ pé bàbá orí yín dàrú torí tó ń bọ̀ dàrú. Olórí ṣokotí ìyẹn ó dà pé mo ti mọ rízìnì tó ṣe fún rẹ níjọ ẹ mọ tí ìta máa mu tó máa ń jẹ ṣókò yẹn ṣókòtì lórúkọ ẹ ṣókòtì ṣó ti yẹn so tẹ bá fẹ́ gbé ẹ máa gbé ṣókòtì. tẹ́lẹ̀ pọ́pọ́ lọ́wọ́ ibùn yìí lọ. ó yẹ ẹgbẹ́ ọ̀sán. ẹ jẹ́ bàbá mi torí tí ìbá ṣe pé orí ẹ dàrú ṣókò mi lò tí orí ẹ ò bá dàrú tọpọlọ ẹ ò jò tí ò ń ṣe wípé wọ́n ti destroy brain yẹn láti inú ẹ̀jẹ̀ kó tó bóyá ńgbà tó wà ń kékeré tán máa wẹ̀ fún ẹ bóyá o yọ̀ jábọ́ nínú abọ́. nǹkan tí mo fẹ́ lò mo ti yọ ẹ̀yin ọmọ Yorùbá ó ti wá yé wa gbangba pé kì í ṣe Dúpẹ́ Onídìrí nìkan ló lárùn ọpọlọ kì í ṣe Dúpẹ́ Onídìrí nìkan n ló ṣe kíni n ló ti forí gbálẹ̀ nílé ìwẹ̀ jẹ́ ń bẹ̀rẹ̀ látàwọn pọ́ìntì kan tó sọ̀rọ̀ nípa bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ òun polóyè Sunday Igboho Òòṣà ní overrated onípolóṣèlú ni compare and contrast gẹ́gẹ́ bí àwọn eléèbó ṣe é sọ. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lè jólóṣèlú ń tòótọ́ lẹ́yìn tó lóyè Sunday Igboho Òòṣà ò sì fi bò polóṣèlú làwọn àmọ́ wọ́n rí ìyà tí àwọn olóṣèlú àtijọba Fúlàní fi ń jẹ̀ran Yorùbá àwọn sì gbé tì àwọn sì ti ṣetán láti mú ìran Yorùbá kúrò lóko ìyà léyìí tán sì ṣiṣẹ́ tọ̀ ọ́. sọ ọmọ pé Dúpẹ́ Onídìrí èso ní olóṣèlú ọmọ gbégbá gómìnà lábẹ́ UNP against Babátúndé Rájí Fáṣọlá ìyẹn ní year 2007 if I'm not mistaken àbí bẹ́ẹ̀ kọ́ olórí your brain is 5 meters behind ẹ ní ọpọlọ làákàyè yín ó ti sún sẹ́yìn ìgbà tí Dúpẹ́ Onídìrí tẹ́ ń kílèmù pọ́lọ́ ń pè é anílàmọ̀sàyájọ́ ọjọ́ democracy táfi sọrí Moshood Kashimawo Abiola fún ìbò tá a dì ní 1993 June 12. kí ló dé tó lo gbogbo agbára wèrè tó ló ń lò yìí nísìn kó o fi dá àlè rẹ tó ń pè lọ́kọ rẹ kó o fi dá padà sórí ipò. Dúpẹ́ Onídìrí ọ̀ ń sọ̀rọ̀ bàbá Bánjí Akíntóyè láìda ṣé olórí àtàwọn dẹ̀dẹ̀rẹ̀ tẹ́ ẹ jọ kóra yín jọ ẹ ti gbàgbé ni wípé Dúpẹ́ Onídìrí bẹ Ọmọlúkà wípé kó mú òun lọ sọ́dọ̀ bàbá wa Professor Bánjí Akíntóyè ni. bọ́mọdé bá kọyán alẹ́ àwọn àgbà sì fìtàn balẹ̀ àmọ́ èmi rí olórí gẹ́gẹ́ bí ẹni tí ò lásọre lórí kọ́ torí bàbá lásọre lórí kọ́ ni kò ní máa sọ̀rọ̀ àlùfàǹsá ṣe Professor Bánjí Akíntóyè débi pé yóò tó wá sọ̀rọ̀ àlùfàǹsá sí bàbá tí a ń lẹ̀ Ìbàdàn bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello olórí Ọlọ́run mọ tí ó ṣe sọ̀rọ̀ rẹ àmọ́ lọ kọ́lẹ̀ àti jẹ́ èèyàn ọwọ́ Ọlọ́run ló wà o
àmọ́ ìbọ̀wọ̀ fágbà máa jẹ́ apẹ́ láyé. ọ̀pọ̀ gbà igi tútù a máa wó tí gbígbẹ á sì dúró gbegede. inú igbó ni igi gbígbẹ dúró sí tí tútù fi wọ́wé. gbogbo èrò tí ó rò sólóyè Sunday Ìgbòho Òòṣà tẹ́ ẹ rò sí Professor Banji Akíntóyè tẹ́ ẹ tó wá sọ̀rọ̀ bàbá wa Muyideen Ajani Bello, bàbá títí ń ṣe wáàsí kí wọ́n tó bí bàbá ńlá kú bàbá àti ìyá tó bí ọlọ́mọ, ìyá lọ́jà alẹ̀ Ìbàdàn tó bí ọlọ́mọ, lọ́ọ̀rẹ́ béèrè lọ́wọ́ wọn lọ́rùn béèrè pé ta ni ṣé Muyideen Ajani Bello. tí bàbá Muyideen Ajani Bello bá lọ́ọ̀rẹ́ bólóyè Sunday Ìgbòho wípé Àdìsá ọmọ Adéyẹmọ kò bá mà wù mí kó ṣe gàyànà kọ́mọ Yorùbá fi di ààrẹ, torí pé bàbá yìí fẹ́ràn olóyè Sunday Ìgbòho Òòṣà dénúdénú ni, kò sì fẹ́ kájì sọ́fìn ayé, torí pé wọ́n ti rí ntẹ́yìn olórí burúkú yìí ìyá onídìrí tẹ́ ẹ ti ṣe létò kalẹ̀ fún olóyè Sunday Ìgbòho Òòṣà. ìfẹ́ tó lóyè Sunday Ìgbòho Òòṣà ní síran Yorùbá náà ṣé ní tí bàbá ń bá wọn sọ ṣé wọ́n ṣe ni, todo lórí burúkú ara yín. ò tó wá sọ̀rọ̀ owó pé Professor Banji Akíntóyè wọ́n gbowó lẹ́tà Brazil, wọ́n ṣe gbá kan wọ́n ṣàwo kan. gbogbo owó òmìnira tí Dúpẹ́ Onídìrí Olóbò Town Council tó gbà níbo ló kó sí? irọ́ ni Dúpẹ́ Onídìrí fi tan ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. according to the time bọ́lá ń ṣe rán ó ní á sign 5 million petition àmọ́ sign ẹ̀ ó ní pèrègede báyìí ní United Nations ó pín wa àmọ́ sign rẹ̀ ọmọ lé United Nations ọmọ rí nǹkan kan. Dúpẹ́ Onídìrí mà padà kó ìwé wa lọ rèé kó fún àwọn tí ń ta súyà àtàgbàdo yíyan ìmọ̀ ni. ṣẹ̀rí pé gbogbo yín gan tẹ́yìn ń darapọ̀ mọ́ Dúpẹ́ Onídìrí láti ba nǹkan jẹ́ bẹ́ẹ̀ bá gbígba ọmọ kò ní kù kan. èpè kọ́ toró o ti ṣépè fáwa tá a tẹ̀ lólóyè Sunday Ìgbòho àti bàbá wa Professor Banji Akíntóyè. iná ló jẹ́ mi náà ju ògúlùtù èpè lù ọ́. bónírèfé bá kọ̀ tó lóun òfin gbá mọ́, mo máa ń sọ lọ́pọ̀ ọ̀gbà pé èyí tó ti fílẹ̀ ò ní parun. tó lóye Sunday Ìgbòho sábà ti ẹ̀ wá jí lọ́la tání pé níbi táwọn wá bá rìn àjò dé àwọn ṣe gàyà kí Dúpẹ́ Onídìrí eléri ibú Olóbò Town Council elébè ó pín yìnkìn kọ́ máa bá lọ, ẹ lè mìtì rẹ́kọ̀dù ẹ̀ láíláí, ẹ sì lè bírèkì rẹ́kọ̀dù yẹn àtàyà mọ̀lìkìyà ọmọ. ìgbà tí olóyè Sunday Ìgbòho Òòṣà tá ń pè ní overrated lẹ́nu yín nìsín, ìgbà tí ń wọ oríṣiríṣi inú igbó kiri pẹ̀lú àwọn ikọ̀ dìgbòlùjà tán dúró tán sacrifice ẹ̀mí ara wọn, àsìkò ara wọn, àtowó ara wọn. níbo lẹ wà? ogún ọdún tájá ti ń ṣelé ìgbẹ́mọ̀ lọ̀bọ́ wa. ẹ sọ fún mi, where were you then? àti Dúpẹ́ Onídìrí àti gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ ń sọ̀pọ́ọ̀tì rẹ̀ yìí, I want you to bring a picture níbi tẹ́ ẹ ti bá wa ṣe ìpolongo àlàáfíà pé a fẹ́ òmìnira àrán Yorùbá, ẹ mú fọ́tò àbí fídíò ẹ bá wa mú ta.
bàbá pọfẹsọ Bánjí Akíntóyè ṣàdéhùn nígbà tán mọ́lóyè Sunday Ìgbòho ṣàpé àwọn ò ní kú òní Kòtónú àfi bíjọba Bẹ̀nẹ̀ tó bá tó fi olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lẹ̀. Bàbá yìí mà ṣe bẹ́ẹ̀. Wọ́n dúró sórí ọ̀rọ̀ tán sọ. Wọ́n dẹ̀ make sure pé olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ó jáde nínú àhámọ́. Bàbá tẹ̀ ń pè lólè, tẹ̀ ń pè lóríṣiríṣi ó kọ. Bàbá yìí mà gbé Yorùbá Nation dé number 46 ní UNPO. Search it. Ẹjọ́ nítorí Ọlọ́run níbo ni Dúpẹ́ Onídìrí ló gbé wa dé? You are now celebrating premature success. Ẹ ń sọ fún wa pé a ti wà ní orílẹ̀-èdè yín. Báwa ọmọ Yorùbá a ti wà lómìnira. Dúpẹ́ Onídìrí àti àwọn ikọ̀ òmùgọ̀ tó ń kó kiri. Níbo ni ilé agbára yín? Owó wo lẹ̀ ń ná lórílẹ̀-èdè tẹ́lẹ̀ ti gbà? Ẹ dá lóhùn. Ẹ má rò pé gbogbo ènìyàn pátápátá ló kú lórí. Gbogbo ènìyàn pátápátá kọ́ ló lè jí amukun mẹ́kọ. Gbogbo wa ò dẹ̀ lè sùn ká kọrí síbì kan náà. Ẹ tiẹ̀ jẹ́ wá bi yín léèrè. Kí ló dé tó lóyè Sunday Ìgbòho ṣà àti bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè ṣe jẹ́ àdánwò fún yín gan? Kí ló dé pé tó jẹ́ wípé ẹ lè ṣe ìpàdé yín tẹ́ ẹ máa ń ṣe lórí Zoom àtàwọn tẹ́ ẹ máa ń ṣe láì mọ́ dárúkọ láì mọ́ tẹnu àbùkù lu olóyè Sunday Ìgbòho ṣà àti bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè? Ṣé àwọn gangan làdánwò yín ni? A jẹ́ wípé ẹ mọ̀ ń tẹ̀ ń ṣe. Ẹ ní ọpọlọ. Ẹ lóye. Ẹ kúrú ní làákàyè. Ọmọdé tó ní tòun bá dàgbà, orí ẹyẹlé lòun ó fi máa jẹ̀ka. Orí ẹyẹlé ò ní jẹ́ dàgbà láéláé. Olórí, Ọlọ́run ọba tó dá mi tó dá ọ, tó dá bàbá Bánjí Akíntóyè, tó dá lóyè Sunday Ìgbòho, kò ní jẹ́ kọjọ́ orí rẹ̀ ó tó ti pọfẹsọ Bánjí Akíntóyè láíláí tí e pè ọ́ sọ́dọ̀ torí ó ti tẹ̀sùn àgbà mọ́lẹ̀. Ó fi bàbá wé oríṣiríṣi nǹkan lẹ́nu rẹ̀, àmọ́ kò lè dùn mí. Ẹni tí ò nírú ẹni ò lè mọyì ẹni. Is an emeritus professor. Inú ìwé Awólọ́wọ̀ ó kọ bàbá yìí ń bẹ̀. Ó tún ní bàbá ò ní iṣẹ́ l'Amẹ́ríkà. Oní dráìvà là ń ṣe. Èèyàn bá máa ṣakólẹ̀ nílùú èbó. Kì í ṣẹgbẹ́ level 14 officer lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó mà ṣe o. Bàbá pọfẹsọ Bánjí Akíntóyè àtolóyè Sunday Ìgbòho ṣà wọn ò mọ̀ wípé ẹni àdánù ní Dúpẹ́ Onídìrí kí ẹ tó gbá wọlé nígbà tí ọmọ Lúkà tó bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ pọfẹsọ Bánjí Akíntóyè tó mú wá sí Kòtónú. Àbọ̀mọ Lúkà kọ́ ló mú wọnú struggle ni. Kí ló wá dé? Tẹ wá ya ó dùn àdé. Tẹ mú gbogbo nǹkan tẹ fọ́jú ẹ̀ pọ̀. Èmi ọ̀bá rọ̀ yín ìbá bẹ̀ yín. Ẹ máa ṣèjọba yín lọ. Ẹ yọ ti olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àti bàbá Bánjí Akíntóyè kúrò. Ẹ má sì jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ bàbá mi Muyideen Ajani Bello lẹ́nu yín mọ́. Tẹ́ ẹ bá fẹ́ kàn bínú Ọlọ́run tọmọtọmọ. Àwa ò ní kéèyàn má sun rárá o. Sáàmù ti gbé déta bàbá mi ni. Àrà tó bá wù ọ́ dá. Tó bá wù yín kẹ́ tàkòtò.
sábà ti kìran mi ẹ̀yin ọmọ ìran kíran eléri burúkú gbogbo ẹ̀yin tá a bá tà káfíńrà tòpà tẹ́ ẹ wá ń sọ pé ẹ̀yin àjítọ́náwò ǹjẹ́ Dúpẹ́ Onídìrí wá lọ́pọlọ ni tọ́ ló ní làákàyè tó lóye tọ́lọ́hún ń bá a sọ̀rọ̀ ń tòótọ́ ìtọ́gbẹ̀yìn Moshood Káṣímáwo Abíọ́lá ọ̀bá títí gbẹ̀yìn ẹ Abíọ́lá ọ̀bá ti jẹ́ni tí a mú bí adìẹ ọ̀lẹ́mi kẹ́nìkan ló kó sínú yín kí ló dé tẹ́ ẹ̀ bọ́ ńgbà náà kí ìyá yín Dúpẹ́ Onídìrí ó mórílé gàngán àbí ò sí láyé ni ẹ̀yin ọmọ ìrankíran gbogbo tí n bá tún gbọ́rọ̀ olóyè Sunday Igboho lẹ́nu yín gbọ́rọ̀ gbé yín mo sọ yìí mo dúró ná tó rásọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ àmọ́ èyí tí mo ti sọ yìí mo rò kó yẹ kó yé yín ẹ̀yin ọ̀dẹ̀ òpònú commander in chief of fools eléri burúkú gbogbo àárínilóde àbèrè àárínilóde àbèrè àárínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá ọmọ omíyalé lèmi jẹ́ ọmọ apẹ́ ọpẹ́ àgbélẹ̀ Ìbàdàn gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ alálẹ̀ Yorùbá ó gbẹ̀yìn mì ẹ̀ ní ríre gbámú òfò lómi ẹ̀fọ́ ṣe ilẹ̀kùn dáńfó kì í nísinmi pátá aṣẹ́wó kì í nísinmi kì í lálàáfíà bí ṣe ń bọ̀ ní ọmọ wọ̀ ìdààmú ò ní tánú ọ̀rọ̀ yín ẹ máa dààmú kí ayé ni ẹ̀ ní rí mú àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kólé ayé lé lọ́wọ́ àfi tó bá ṣe wí kí olóyè Sunday Igboho sin ọmọ Yorùbá tinú tọkàn tara ńlọ́kù Àdìsá máa wò ní tẹ̀rẹ̀ wọ́n fẹjọ́ sùn mọ́ tó bá wọn wí àwọn tó yẹ ká gbọ́ gbogbo wọn ti gbọ́ Àdìsá lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù ẹ̀yẹn ní ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀ ayanga yín láyé gbogbo ẹni gbogbo ọmọ Yorùbá tí ń wò mí pátápátá lóru tí mo wà yìí ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. lónìí ọjọ́rú tá a wà yìí dúdúdúdú ò ní gbẹ̀yìn ayé wa gbogbo ohun tó ti dojúrú nú ayé wa yóò dọ̀tun yóò rí mọ́lẹ̀ àlùbáríkà àwọn tọ́lọ́ ń kórè ayé lé lọ́wọ́. ìyá mi Tóyọ̀sí ìyá mi Aláàjà Adérọ́pò ẹ fọkànbalẹ̀ nǹkan ò ní sàdìsá ọmọ Adéyẹmọ ó dàbọ̀ ẹ jẹ́ ń gbáǹtẹ̀mù wọlé padà gẹ́gẹ́ bá a ti ṣe láàmọ́ ṣe ká ìkádì ètò ńlẹ̀.
Thank you. God bless Yoruba land. God bless Yoruba nation. God bless Oloye Sunday Adisa Omadeyemo. God bless the entire Yorubas.